Àwọn olóṣèlú kan ló ń gbọ́ bùkátà ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. General Lucky Irabor ló sọ bẹ́ẹ̀. Ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ olórí òṣìṣẹ́ elétò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà, Chief of Defence Staff General Lucky Irabor, òun náà ni ó ti sọ di mímọ̀ lásìkò yìí wípé àwọn olóṣèlú kan ló ń gbọ́ bùkátà ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú àlàyé ọ̀rọ̀ eléyìí tí Lucky Irabor sọ lórí móhùnmáwòrán níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀, ibẹ̀ náà ló ti ń ṣe lálàyé lẹ́yìn bíi wákàtí 24 eléyìí tí ọ̀kan lára àwọn olùgbé ọ̀rọ̀ jáde fún ààrẹ orílẹ̀-èdè yìí Daniel Buala sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló fẹ́ gbé orúkọ àwọn èèyàn kan jáde tó jẹ́ pé àwọn ẹni ọ̀hún ni wọ́n ń gbọ́ bùkátà ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ Lucky Irabor, òun náà ló ti pé àwọn olóṣèlú kan lórílẹ̀-èdè Nàìjíríà, òun náà ni ó ń fin orílẹ̀-èdè yìí lápè nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò, tó sì jẹ́ wípé wọ́n gbọ́ bùkátà ìgbésùnmọ̀mí láti lè jẹ́ kí wọ́n rí owó, ọrọ̀ àti oríṣiríṣi nǹkan kó jọ nídìí ìwà ìbàjẹ́ eléyìí tí wọ́n ń hù. Ó ṣe lálàyé, ó pe in tó ní í ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí nǹkan ti ń ṣe lásìkò yìí. Òun náà ló jẹ́ wípé àwọn olóṣèlú kan, òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń rí oúnjẹ jẹ nídìí rẹ̀. Tó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó di fíagàn lásìkò tá a wà yìí, òun náà ni àwọn olóṣèlú ti ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ ọwọ́ wọn. Ó wáá pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà joyè ojúra lákànfin sọrí. Ó pé torí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló ti kúrò ní ipò eléyìí tí ó wà tẹ́lẹ̀, tó sì ní bí àwọn olóṣèlú yìí ti ń gbọ́ bùkátà rẹ̀, òun náà ni wọ́n túbọ̀ mọ́ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára sí i. Bẹ́ẹ̀ ló tún ṣe lálàyé, ó pé gbogbo ọ̀nà eléyìí tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ń gbà láti rí dájú wípé ètò ààbò dúró déédéé, òun náà ni àwọn olóṣèlú yìí ó ní wọ́n ń tọ̀ láti fi jẹ́ kí nǹkan tún burú sí lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Fún ìròyìn bí èyí sí, ẹ tẹ̀lé wa lójú gbogbo òpó ìbáraẹnidọ́rẹ̀ẹ́ wa àti ojú òpó ẹ̀rọ ayélujára wa pẹ̀lú Diamond TV Channel.